Kókó ètò náà ètò tó ń kọ́ni lọ́gbọ́n tọ́ni sọ́nà. Ètò alágbàyídá tó ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ ní gbogbo ìgbà. Ọ̀rọ̀ ìṣítí pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, asọ̀rọ̀gbayì, ọmọ lójú Olódùmarè tí ò ní sọ̀rọ̀ tẹ́ láí. Ní gbogbo ọjọ́ Monday, ọjọ́ Ajé ní aago 2 ọ̀sán fún gbogbo olùgbé United Kingdom, aago 3 ọ̀sán fún gbogbo àwọn olùgbé Nàìjíríà lórí ìkànnì yín Magnet FM 97.5. Ọgbọ́n àti ìmọ̀ sodo sínú rẹ̀ láti tọ́ wa sọ́nà àti fúnni ní ìmọ̀ràn àti láti gbé àṣà wa lárugẹ síwájú sí i. Ẹ lè gba application MySweet FM sórí Android àti Apple phones yín tàbí kí ẹ darapọ̀ mọ́ wa bí a ṣe ń ṣètò lọ́wọ́ lórí Facebook, YouTube àti Instagram tàbí kí ẹ pè wá sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +447440721923. Tẹ̀ tójú ẹ̀ nílẹ̀ má yí kúrò ọmọ lójú Olódùmarè máa bá ètò ìsónílẹ̀ ọ̀rọ̀ ìṣítí. Gbogbo ilé pátá mo kí yín ẹ mọ̀ kó àfìdí balẹ̀ níbẹ̀ ń ọ̀rọ̀ ìṣítí yín náà ló gbòde tí aláràgbà yìí dá fún gbogbo ọmọ aráyé. Ètò tó ń kọ́ni lọ́gbọ́n tó sì tún dání lẹ́kọ̀ọ́ lórí ìgbésí ayé ọmọ ènìyàn. Ètò alálùbáríkà tí ń gbàṣà àti ìṣe Yorùbá lárugẹ káàkiri àgbáláyé. Gẹ́gẹ́ bá a ti mọ̀ pé Yorùbá ló ní ká sọ̀rọ̀ ká fakò mọ́ òkun yọ. Yorùbá ló ní ká pọ́n ní ilé pẹ̀lẹ́ wá èdè. Ẹ dákun ẹ wá nǹkan fìdílé kájọ gbádùn ara wa. Ètò náà máa ń wáyé ní gbogbo ọjọ́ Ajé láago 3 ọ̀sán tilẹ̀ Nàìjíríà tí sì tún máa ń wáyé láago 2 ọ̀sán tilẹ̀ United Kingdom lórí 97.5 Sweet FM náà ni látọwọ́ ọmọ yín, ọ̀rẹ́ yín, àbúrò yín, ọmọ lójú Elédùmarè náà ni mo ń ké sí. Ọkùnrin takuntakun tí ń ṣiṣẹ́ akin, ọmọ Ìjẹ̀ṣà tó kúrà lú olóbì ìka àjẹfọ́ra oúnjẹ àlọ́mú. Ebe yín lọ́mọ ẹlẹ́ni àtẹ ẹ̀ka ẹ̀yìn lọ́mọ ẹlẹ́ni ẹ̀wẹ̀lẹ̀. Ìjẹ̀ṣà orídìí ìsáná ilé lọ́mọ ẹ̀rú ọwọ́ yín tí múnáró oko tẹnigbọ́lá nìyí ọmọ. Adúrówòjé nímọ̀ ọ̀dẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ lóbi yìí bá wọn sọ̀rọ̀ níjẹ̀ṣà. Ẹ tẹ́tí bẹ́lẹ̀ jẹ́ kẹ́ ẹ mọ̀ gbé tòótá wa. Etí tẹ́ ẹ fi ń gbọ́ wa ò níbi àbùkù nìkan ní ẹ̀ nídèrú ẹ̀yìn. Ètò ọ̀rọ̀ ìṣítí yín náà ni ẹ mọ̀ gbọ́. Dédé wòyí o ẹ̀yin ará mi nílé lóko lẹ́tọ̀ọ́ àti ní gbogbo àgbáyé. Èmi ọmọ yín Aríìkẹ́ Akíyanjú Aya Balógun aka Ẹyinjú Elédùmarè. Ọ̀rọ̀ ìṣítí lẹ́tọ̀ látẹnu olóòtú lẹ́tọ̀ ẹ̀ máa bá wọn kà. Mo dúpẹ́ oníbù ọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi. Appreciation. Mo dúpẹ́ oníbù ọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi. Appreciation. Mo dúpẹ́ oníbù ọ̀rẹ́ appreciation. Mo dúpẹ́ oníbù ọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi. Bí ènìyàn kan lọ́lọ́run mi rí o. Bí ènìyàn kan lọ́lọ́run mi rí. Bí ènìyàn kan lọ́lọ́run mi rí o. Bí ènìyàn kan lọ́lọ́run mi rí. Ẹ̀dá ló ń gbàgbé, Olúwa kò gbàgbé rẹ̀ nìkan. Ọkàn Ọlọ́run mi. Appreciation. Mo dúpẹ́ oníbù ọ̀rẹ́ bàbá gbọ́ pẹ́ mi. Ìbà fọ́lọ̀ ọba mi ìgbà. Appreciation. Ọba mi àrí ìlú àlọ́ bàbá ajíkọjọ́ kúdà. Oníbù ọ̀rẹ́ bàbá gbọ́. Ọba tí ń bẹ káyé tó bẹ. Ọba tí ó tún mọ bẹ nígbà tẹ́nìkan ò bá ní sí mọ́. Kábíyèsí Olódùmarè wọlá gbogbo lọ́jọ́ ọ̀tún.
torí náà la ṣe mú appreciation tiwa wá. Ọba mi tó tẹ́lẹ̀ bí ẹni tẹ́ni ó ta sánmọ̀ bí ẹni taṣọ àràbàtà àràbà ríbitì ògbénu wúndí aṣọlá ògbénu ọmọ ènìyàn pọ̀n. Mo máa ń sọ wípé ọba mi tó ń ṣílẹ̀kùn ọjọ́ tó ń tilẹ̀kùn ọjọ́ kò sẹ́ni tó tó lọ́kọ́kọ́rọ́ mọ́ ọ lọ́wọ́ àfẹ̀yìntọ́lọ̀ ọba mi ìgbà bá fi lé lọ́wọ́ ni. Àdúpẹ́ pẹ́ òkun. Ó yẹ ká dúpẹ́ fún orí dúró tó ṣe nínú ayé wa kábíyèsí bàbá. Mo tún dé sórí ètò tòní àwọn ọmọ lójú Olódùmarè. Mo kí yín lẹ́ṣọ̀lẹ́ṣọ̀, mo kí yín tológun. Gbogbo ibikíbi tẹ́ bá ti láàmú láti máa dẹ mọ́ mi lórí ètò lónìí. Ẹ̀yin tẹ́ ti ń retí wa adúpẹ́ lọ́wọ́ yín pé ẹ ní sùúrù náà lẹ fi dúró dè wá. Ìfẹ́ wa náà lẹ́ni tẹ́ fi ń dúró dè ètò yìí. Àtúndé sórí ètò ọ̀rọ̀ sí tí lò náà lójú Olódùmarè. 1.5 FM la wà nílùú London. Ibẹ̀ la ti ń dá gelúgelú tá ń rọ̀ bí òwe. Èní lọ́jọ́ kẹtàdínlógún nínú oṣù keje ọdún 2017. Àdúpẹ́ fọ́lọ́run ọba mi ìgbà. Mo ti rí yín bàbá mi Chief Lérè Pàímọ́. Àwọn náà wà ní agodo pẹ̀lú mi lónìí. Àjọ ń wora báyìí kétékété mo rí yín. Tí ojú ayé mọ̀ sí ẹ̀dá onílé ọlá. Mo kí yín bàbá. Ogun atọ́. Kẹ́ẹ̀tọ́. Àmín. Àṣẹ. Ẹ sì tún kò múra ọjọ́ òbí tí ẹ ṣe láìpẹ́ yìí. Adúpẹ́. Wọ́n bá tó àkókò máa gbé bàbá wọlé sílé agodo. Àmọ́ mo fẹ́ sọ fún yín pé bàbá wà pẹ̀lú mi. Wọ́n bá tó àkókò máa gbé wọn wọlé. Àmọ́ ẹ jẹ́ n kọ́kọ́ kí ẹ̀yin tèmi náà tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò yìí. Ẹ̀yin tó jẹ́ pé ẹ jẹ́ kó ṣeé ṣe fún wa dúpẹ́ lọ́wọ́ yín. Aláwùrábí ló fún wa ṣe náà àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bá ìgbà. Gbẹ̀dọ̀ iṣẹ́ pọ̀ nílé agodo lónìí. DJ Murphy lámojú ẹ̀rọ wa. Pàṣípà 7.5 FM la wà nílùú London. Ọmọ lójú Olódùmarè lórúkọ tèmi. International broadcaster lọ́mọ. Ẹ̀yin náà ṣàmọ̀. Bá a ṣe máa ń jù sáfẹ́fẹ́ náà lélẹ̀. Tá a máa ń tẹ̀sí ní gbogbo ọjọ́ mẹ́jọ gbogbo ọjọ́ ajé. Èní ọjọ́ ajé Monday. Ajé kó fi ilé wa kó fi ṣe bùgbé pẹ̀lú àṣẹ Ìdùmarè. Káàrájé jẹ, káàrájé mu, káàrájé ná, káàrájé lò. Kájé má ṣe wọ́n wa. Gbogbo ẹ̀yin tó láǹfààní láti máa ṣe ètò yìí tàbí láti máa gbọ́ mi. Ajé kò ní wọ́n yín pẹ̀lú àṣẹ Ìdùmarè. Bẹ́ẹ̀ ṣe dáa tó wọ́n fẹ́ máa ṣí program yìí sí wọ̀lú. Káwọn èèyàn náà ẹ pé àwọn èèyàn wáyé kí aláàrẹ wà sórí ètò lónìí. Ẹni pẹ́pẹ́ yóò gbọmọ tán ó gbé nǹkan nù. Aláàrẹ ò jẹ̀ka lórí ètò. Ẹ̀jẹ̀ sáré máa kí rẹ́gísítà iṣẹ́ yìí ní ìjẹ́ bí ò sọ́lọ̀ wọn bá mi ìjọ àkòsí wa. Bí ò bá sẹ́yìn náà kò sí nǹkan tó ń jọmọ lójú Olódùmarè. Bá a bá dúró gbé instrument wa jọ ká kó gbogbo ẹ̀dọ́ pátápátá. Bí ò bá sẹ́yìn tó ń bá wa gbọ́ tó ń bá wa wò. Àákànmọ́ òlùlù sátẹ́gùn bẹ́ẹ̀ ni àwọn sọ̀rọ̀ sátẹ́gùn náà ni. Àmọ́ a dúpẹ́ lọ́wọ́ yín a fi ṣe. Ẹ jẹ́ kí n sáré pàlú ìdáná kí n fi kí ẹ̀yin tèmi káàbọ̀ sórí ètò. Professor Wáìdé Àjàó ni mo fi wọlé. Alhaji Luku Jazz mo
kí yín bẹ̀ wọ́n kú iṣẹ́. Gbogbo ohun tẹ́ yín náà bá dáwọ́lé yóò máa yọ sí ire pẹ̀lú àṣẹ Èdùmàrè. Ẹnìkan sọ̀rọ̀ aláàjì burúkú jáde lẹ́nu ọ̀rọ̀ sábẹ́rẹ́ wà lórí. Wọ́n ní bẹ́ẹ̀ bá fi aláàjì burúkú jáde wọ́n lọ́wọ́ ìwọ̀n ni wọ́n tà yín lóhùn. Kódà bẹ́ẹ̀ bá tẹ̀ níbi tẹ́ ẹ bá fẹ́ dé síbẹ̀ bá ti pè wọ́n. Àwọn ni wọ́n máa ń gba àlejò gbogbo àwọn eléré orí ìtàgé. Àwọn olórin ni fújì lẹ́ ń kọ ni jùjú lẹ́ ń kọ ni. Wọ́n bá péyàn kóyàn mọ́ra. Wọ́n bá péyàn sílẹ̀kùn ilé rẹ̀ lẹ́ẹ̀kadàgbà. Ọyẹ mọ̀ ọ̀pọ̀ ẹ wọlé wá. Ẹ jẹ ẹ mu. Aláàjì Lúkú Jazz wọ́n ní dúpẹ́ lọ́wọ́ yín pé kò ní bàjẹ́ fún yín láéláé. Ẹ kú àlejò bàbá mi. Mo kí bọ́dà mi Royal Fuji mo kí yín náà ń bẹ̀ yẹn. Ẹ kú kalẹ̀. Ẹ kú kólé dátà yín náà ń bá káàkiri. Ọwọ́ kan tá a pè yín náà lẹ dá wa lóhùn. Ọlọ́ọ̀bà mi ìdàpọ̀ ní dójú ó tì í pẹ̀lú àṣẹ Èdùmàrè. Mo wá tún bá àsìkò náà mo fi ń kí sísítà mi Folúkẹ́ Yusuf tí ó gbayé mọ̀ sẹ́yìn lójú bàbá God. Alátìlẹ́yìn wa ni wọ́n lórí ètò nígbàkúgbà wọn yìí pọ̀rọ̀ wá ṣeré. Wọ́n dúró tì wá ni. Ọlọ́ọ̀bà mi ìdá náà ó dúró tì í. Ọlọ́ọ̀bà mi ìdá ó dúró tì í. Kò ní jẹ́ kójú tì í pẹ̀lú àṣẹ Ọlọ́run. Àbùdí ntomi olókun àbùdí ntomi ọlọ́sà. Gbogbo ibi kíbi tẹ́ ti ń sọ̀pọ́ọ̀tì wa náà. Ajé kó fi lé yín ṣe bùgbé pẹ̀lú àṣẹ Èdùmàrè. Professor Wáìkì Àjàó lè dé. Ìdú Màkósà. Ìgbà wo lẹ ti gbọ́ yẹn gbẹ̀yìn náà? Ọba rẹ̀ ni mò ń wá o. Bàbá rẹ̀ tí kì í kú tí kì í sá. Ògo rẹ̀ tí kì í kú tí kì í bàjẹ́. Gbogbo ẹ̀yin tẹ́ ń retí bàbá ẹ̀dá onílé ọlá. Àwọn wà pẹ̀lú mi lórí ìrìnsẹ̀ bó bá tó àkókò máa gbé wọn wọlé. Àmọ́ ká ṣe ohun gbogbo bó ṣe ká iṣẹ́ kó lè bá àrí bó ṣe yẹ kó ṣe rí. Ẹ jẹ́ máàkì rẹ́gísítà díẹ̀ kí kẹ́yìn tèmi tẹ́ wà lórí ètò pẹ̀lú wa. Káàkiri àgbáńláyé náà lámọ̀ tẹ́ ẹ ti ń gbọ́ wa. Ẹ̀yin ti Australia mo kí yín ní Sydney lọ́hùn tẹ́ ẹ ti sùn lórí ètò. Gbogbo ènìyàn ló béèrè lọ́wọ́ wa. Ẹ̀yin tẹ́ wà ní Philippines ní Manila níbi tí bọ́dà mi Àlàní Àdé Oríyọ̀mádé ló ti ń fi bẹ̀rẹ̀ tó ń jẹ̀gbádùn tó ń ṣararin dín bẹ̀. Ọ̀pọ̀ ènìyàn ló ń béèrè. Mo kí yín bẹ̀. Ẹ̀yin ti Japan, ẹ̀yin ti China lọ́hùn. Ẹ̀yin ti Malaysia gbogbo pátápátá ni mo kí. Báwo ló ṣe jẹ́ ìdílé wa? Ẹ̀yin ti Europe pátápátá náà ni mo kí yín. Ẹ̀yin ti Canada mo kí yín. Láti America lọ́hùn mo kí yín, láti UK mo kí yín. Ó tún promotion ló ṣe kéde. Mojúbà onílé mojúbà àgbàlagbà. Mojúbà ọmọdé mojúbà àlejò. Ẹjọ́ ojú mi ń ṣe. Ẹ̀yin náà ló ní bẹ́kọ̀ ló bá ti júbà alẹ̀ ó ti dandan kílẹ̀ ńlanu. Àbàwọ̀n yìí jẹ́. International musician. Àwọn àbàwọ̀n yìí jẹ́. International broadcaster yìí rẹ̀ ọmọ lójú Olódùmarè náà lórí ètò ọ̀rọ̀ ìṣítí. Ta ló yẹ ká gbóyè bá ẹ̀ka fún? Aago 4:20 nílé agodo tí mo wà yìí. Ìyẹn nílùú London, ẹ̀yin ti Nàìjíríà náà ti tàn lájọ́ ń lò. Ẹ̀yin ti Amẹ́ríkà àsìkò yín yàtọ̀. Aago 11 ti ń lọ lù nílùú New York. Nílùú Texas aago 10 ó ń lọ lù. Ibikíbi tẹ́ bá wà yín náà calculate táìmù bí ò lè mú gbogbo agogo àgbáńlá ayé sórí. Jamal Abu ẹ ṣeun ẹ káàbọ̀ sórí ètò. Jọkẹ́ Adúkà Ayọ̀mídé Ayọ̀ọ́lá ẹ ṣé. Omidan Ọmọlọ́lá ẹ ṣeun ẹ káàbọ̀. Jàrí àti Ṣọ̀lá àwọn ti Sydney nìyẹn ní Australia ṣẹ́mọ̀ pé mo sọ. Wọn àti ìsùn wọn wà lórí kíláàgó yín sọ́mọ̀ ẹ̀bẹ̀ bá ń gbọ́ mi. Princess Abike Adébókíyín ọmọọba Àgbàna. Ọ̀túnba Olóyin Kánúùdín Wáyé láti Los Angeles mo kí yín. Ní ológo mo kí yín.
aṣíwájú adéwálé mọ́ládéyọ̀ akérògùn victor mọ́bọ́lájí mo kí yín the same my friend yẹmi tí akíntọ̀ mọ́lá olú adénìkẹ́ mẹ́sàn oyè mo kí yín olúwa ṣeun ṣọ́bàjọ́ adíkwé sunshine alájà kẹ́mi sọ́lá ayọ̀ká àdéoyè brother mi yẹmẹ mi ọlámọkè yín ọlad babs oyèbádé kenny james ìkẹsì olúwàtúnyàn ọlọ́run fún mi kẹ́ ọmọ láyọ̀ adékànbí táyé àjírọ́pọ̀ kàṣọ́ láti ìlú ghana nìyẹn ọ̀làwálé sùúrì ẹnu mísúra asúnramú èèyàn tèmi ṣàlàfíà ni ìmùlẹ̀ tọmọ lójú olódùmarè àjọlẹ̀kọ̀ náà ní lọ́jọ́kọ́jọ́ ọ̀bínuga abíọ́dún pélò adédọ̀yìn òní bọ́sẹ̀ tọ́lá ní pàló aláyélú àjàrà arínlóye adégoróyè ọlọ́run ní sọlá rèbíkà ọlánìkẹ́ balógun àkànjí adéwálé ọmọ àbáríṣókì nìyẹn ọmọ alájí àgbà àbáríṣókì àwọn náà ń kí bàbá ṣẹ̀rí ìfòye wọlé ìfinítì oyèwùsì abdulhamina jùmọ̀kẹ́ olúwalàṣẹ joy ọlánìkẹ́ balógun lóbálà tìmí táwa àlàbí ẹ̀yin tí a ń gbọ́ mi ní nàìjíríà mo kí yín ẹ̀yin ti Qatar ẹ̀yin ti Dubai gbogbo yín pátápátá ni mo kí káàkiri àgbáńlá ayé ni wọ́n ti ń wò wá gbogbo ibi tí wọ́n ti ń wò Facebook ni wọ́n ti ń wò wá báyìí ẹ̀yin tí a ń wò wá lórí YouTube náà mo kí ẹ̀yin tí a ń gbọ́ wá lórí rédíò lórí Android mo kí lórí ẹnì kọ̀ọ̀kan ibi tí mo lọ lórí ọ̀nà àgbà tí mo fẹ́ yí ọ̀nà pẹ̀lú àsìkò yìí ká ìlú kò ṣàlè. ẹ̀rọ owó àgbẹ̀lẹ̀ adédọ̀yìn òní alájà fúnmi adéyínká adé àjọ adéníyì bọ́tà tèmi àtàtà láti ìlú Qatar ní méjì ìsìláwọ̀ fáṣẹ tilẹ̀ Victoria Bukola Fọlákẹ́mi ọlọ́run ní ṣọlá òun máàkì rẹ́gísítà bàbá a máa ń ṣeré láti fi àfiṣètò àwọn èèyàn wa àwọn tí wọ́n ń gbọ́ wa káàkiri àgbáńlá ayé kí wọ́n lè mọ̀ wípé àwa náà bí wọ́n ṣe ń wò wá láwa náà rí wa gbogbo ẹ̀ ní ẹ́ńjìn ni wọ́n ń ṣòbọ́ bí wọ́n ṣe ń darapọ̀ mọ́ àlàwà náà rí àmọ́ ẹ̀ tí ì ṣí àyẹ̀ ẹ máa ṣí àyẹ̀ bẹ́ẹ̀ ṣe ń darapọ̀ mọ́ ẹ máa ṣí àyẹ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé ni mo rí mi ò rí bẹ́ẹ̀ ṣe ń ṣí àyẹ̀ ẹ máa ṣí àyẹ̀ tó yìí ẹ jẹ́ ká mọ̀ wípé bàbá ẹ̀dá onílé ọlá ló wà lórí ètò pẹ̀lú chief lérè báyìí MFM MFR ìyá Obama mo kí yẹn káàbọ̀ sórí ètò wọ́n ní kí bàbá ẹ̀dá yèyé fàájì ìyábọ̀dá ìlẹ́rù olúwalàṣẹ jọ̀yà kí ìmádékúnlé olúwa láti sọ̀rọ̀ ìdájọ́ àti ìṣẹ̀lẹ̀ ọ̀la amúrewá. sísítà mi Folúkà Yusuf bẹ̀rẹ̀ lójú bàbá gọ̀ọ́dẹ ṣe ọ́. Gbóyèga Olúṣẹ́gun Ṣókọ̀yà. Princess Fọlákẹ́mi ẹ jẹ́ máa ṣe àìbẹ̀ṣẹ̀ ń darapọ̀ àṣìmọ́lówó ní Fáyọ̀dé. Táíwò Adéwùsì má jẹ́ kó dùn ṣe ti ṣí àyẹ̀ ẹ máa ṣí àyẹ̀. Ẹ̀yin bá àti àwọn ọ̀rẹ́ yín kẹ́kẹ́ púpọ̀. Táíwò Adéwùsì ẹ máa ṣí àyẹ̀. Torí pé kí ló bàbá wọlé kó ti tàn ó yẹ ṣí àyẹ̀. Pọ́fẹ́sọ̀ Wáìkè Àjàólẹ̀ gbọ́ yìí. Orí yín ẹ bá mi sún kámẹ́rà yẹn sísàlẹ̀ díẹ̀. Ẹ bá sún kámẹ́rà sísàlẹ̀ díẹ̀. Ó dáa bẹ́ẹ̀. Ó dà bẹ́ẹ̀. Olúwatósìn Tẹ̀mídé Ọmọbọ̀wálé. Àwa náà ní kékeré pé. Wọ́n ní ariwo ń dún lábẹ́lẹ̀ ẹjọ́ torí Ọlọ́run ẹni ojú kíbi tí ariwo bá ti ń dún. DJ Buffy. Ìdákẹ́rọ ẹ jẹ́ kó wà lọ́dọ̀ yín náà. Alájì Lúkú Jáàsì ẹ bá mi wọ̀dọ̀ yín náà ariwo. Gbogbo kí ni ọ̀hún dé?
ìfẹ́ olúwa jọ ìmúkì yín nítorí tí bàbá mi ẹ̀dá onílọ́lá ni mo ṣe ń ju màkósà yìí ó ti pẹ́ náà àmọ́ wọn hàn pé ẹ̀ fẹ́ràn rẹ̀. Mo gbé kí ni òun dé. lórí ètò lónìí àwọn orin àgbà ni màá máa jù sátẹ́gùn. Ó jẹ́ inú balọ̀ kékeré ẹ máa jó. nítorí ẹni abára bàbá ẹ̀ ní bàbá. Ó jẹ́ inú yàrá kékeré àgbà ò ní tán lórí ilẹ̀. tàbí inú kìtì kékeré ẹ máa jó. ẹ ṣáà mọ̀ pépéré ń pè Tàbí inú tọ́ilẹ̀tì láyé ìgbà náà lọ́hùn. ẹ máa jó. àbísọ́lá ọmọtóyọ̀ sí ṣítù. Tó bá gbọ́dọ̀ ìdí ẹ máa jó. Tó bá kó mo jáde ẹ máa jó. Tàbí inú mọ́tò kékeré ẹ máa jó. Ǹjẹ́ ilé dó? ẹ wá nǹkan fìdílé tàbí kẹ wá ní fi nǹkan lé kájọ gbádùn ètò yìí. ọmọ lójú olódùmarè international pastor ìlú London la jòkó sí àmọ́ káàkiri àgbáńlá ayé náà làwọn ń tọ̀. ẹ̀yin ti Sweden ẹ máa retí mi láìpẹ́ nílùú Europe lọ́hùn. ẹ̀yin ti Gothenburg Ó yá ẹ máa rẹ pẹ́ńpẹ́. lọ́dọ̀ brọ́dà mi Mr. Aládétún àwọn òṣọjọ́ bíi 50th birthday ìgbéyàwó wọn láìpẹ́ yìí. sísítà mi Olúwakẹ́mi Ọládétún wọ́n ṣọjọ́ bíi 50 ọdún láìpẹ́ yìí. pẹ̀lú àṣẹ Èdùmàrè ọmọ lójú Olódùmarè náà ní òṣì MC ń bẹ̀. àwọn aládàárí ayẹyẹ ń bẹ̀ nílùú Sweden ló gbàlejò. àwọn olùgbé àwọn náà fẹ́ ṣe summit ní on the 4 August 4 tá a fẹ́ pọ̀ sí àwọn àjọ yí gbogbo rẹ̀ papọ̀ mọ́ on the 5 nítorí on the 5th ni Mr. Aládétún ó ṣe ọjọ́ bí ìyàwó wọn àjọ wà bẹ̀tẹ̀ láṣẹ Ọlọ́run bá mi ìgbà yìí. Amade wọn ni ṣúgà ṣúgà. Amade wọn ni sọkọ mi lò. Kékékékéké gbogbo ẹni. Kékékékéké gbogbo ẹni. Alhaji. Káàbẹ̀ egúndé máa ṣe máa jẹ́ pòfẹ́sọ̀ wọ́n jáde. Ana kọ́ pẹ̀pẹ̀rẹ̀ mi. Onye ọbụla. láyé ìgbà náà lọ́hùn. Nyeka ma nwoke ma nwaanyị. Onye kpụkpụ ma onye ogologo. Onye ọbụla pụta bara nke ya. Olue. Aláàjì dúpẹ́ bá ń wo kámẹ́rà yóò ti tẹ̀lé nílẹ̀ ó dà bẹ́ẹ̀. Wọ́n wò wọ́n ti yẹ̀ wò. Feeding bottle. Feeding bottle. Lọ́kọ́ mi lò. Lọ́kọ́ mi lò. nítorí bàbá wọn náà wọn láàkì Sàní Adé mo fẹ́ gbé wọn wọlé báyìí ẹ jẹ́ n fi King Sunny Adé kí n tún fi gbé wọn wọlé náà níbo ló wà náà ẹ jẹ́ n gbélé sókè. àròjọ musolókun. Aláàjì ẹ bá mi yí kámẹ́rà bàbá sílẹ̀ díẹ̀ kékeré. Ẹ bá yín sílẹ̀ díẹ̀. Bọ́ọ̀ ní ẹni wọ́n yí. ẹ kàn gbé wálẹ̀ kékeré bẹ́ẹ̀. Wọ́n ní ẹgbẹ́ wáyà ìtẹ̀lẹ̀. Báwo ni? àwọn èèyàn ti dúró bìbà lórí ìlà wọn làwọn fẹ́ gbọ́ òun bàbá. Tóyìn Adénìkẹ́ Johnson. Ṣọlá Àlàbí. Precious ó já sọ́fẹ́. mo fi yín sí suspense náà ni. mo fẹ́ fojú yín sọ́nà díẹ̀ kí n tó gbé bàbá wọlé. bàbá ń bẹ ń lọ Amẹ́ríkà lọ́wọ́lọ́wọ́ fún ṣe fún àyẹ̀ ń sọ̀rọ̀ yìí.
àmọ́ wọ́n wà pẹ̀lú mi nílùú London ẹni bò la ṣe 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 é mọ̀ tó òyìnbó ti sayé dẹ̀rọ̀. bàbá bẹ́ẹ̀ ń lo Amẹ́ríkà níbi tí wọ́n ti sọjọ́ bí wọn. bàbá fẹ́ ṣe ọjọ́ bíi 50 ọdún ó lé 8 bí mi ò bá ṣì èyí táwọn iléèbó pè ní 78 years. bẹ́ẹ̀ bá sì rí bàbá bí Àyọ̀ǹgẹ̀ ni bàbá ṣe rí ẹ̀ rí wọn láìpẹ́ rí bẹ́ẹ̀ bá rí Panama orí bàbá gan ẹ̀ ní pé rárá yà á. wọ́n wá fi awọ̀ kan sójú tó jẹ́ wípé bàbá ló dàbí ọmọ 35 years yìí ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ẹ lè rí bàbá kẹ́ni bàbá di 78 láíláí ó kù méjì rere tí wọ́n fẹ́ 80. ọlọ́ọ̀bá mi gbà kó járí gbà lò. bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ eré orí ìtàgé bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ wọn akíkanjú àwọn tó jẹ́ tí wọ́n ti fi àpẹẹrẹ lélẹ̀ lórí ọ̀rọ̀ eré orí ìtàgé àwọn tó jẹ́ pioneer eré orí ìtàgé lára àwọn tó lọ ń gbà fún lónìí olónìí tó jẹ́ wípé àwọn kankan ló yẹ kí wọ́n máa pè ní eré orí ìtàgé àmọ́ sọ̀rọ̀ Chief Lérè Pàímọ́ MFR bàbá ẹ̀dá onílé ọlá gbogbo ẹ̀ ń tẹ́ ẹ bá rántí Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ láyé ìgbà náà lọ́hùn bàbá ló gbórí Ẹlẹ́mọ̀ṣọ́ dáàfin ẹ mọ̀ jẹ́ ń sọ̀rọ̀ jù. mo fẹ́ kẹ́ gbọ́ orin díẹ̀ sí náà nítorí bàbá mi ni mo ṣe ń ju eléyìí. bẹ́ẹ̀ ni iṣẹ́ ọlọ́ọ̀bá mi ìgbà wa máa rí gidi ọba tó jẹ́ pé bílà ṣe dé àtẹ́lẹwọ́ kò sẹ́ni tó yẹ òun nìkan ló mọ̀. bàbá ò bómi ṣe wọnú àgbọn kò sẹ́ni bọ́dì tó mọ̀ ọlọ́ọ̀bá mi ìgbà nìkan ló yé. bàbá láti ọmọ ọdún kan títí tẹ́ fi pé 78 years kò sẹ́ni tó yé kò sẹ́ni tó lè sọ sítórì náà àfọlọ́ọ̀bá mi ìgbà náà ni tẹ́ ẹ tún fi dàbí Àyọ̀ǹgẹ̀ lé ni kò sẹ́ni tó yé kò sẹ́ni tó yé nígbà tí ọlọ́ọ̀bá mi ìgbà náà ni. ẹnìkan tẹ̀ sọ bí ọlọ́run fẹ́ràn bí bàbá ṣe mọ̀ ń jó. Kúnlé Kraking ẹ ṣe. Ṣọlá Aláníyàn Afro Heritage. Adébánjọ Innocent àbúrò mi. Adérónkẹ́ Mọ́rẹ́níkejì. DJ Murphy ẹ bá ń gbé bàbá wọlé láti ilé agbára lọ́hùn. ẹ mọ̀jà dáwọ̀ yẹn wá dójú suspect yìí ti pọ̀jù lára wọn. gbogbo ọ̀nà mi ò tí mo rìn nílé rẹ̀ ló wá ń ṣáájú mi lọ ó tún ń ṣáájú mi lọ gbogbo ọ̀nà tẹ́sù lè gbà ló ń bá mi kíkà. Ìníṣẹ́ gbogbo ọ̀nà tí mo kù ní Olúwa ti ń ṣáájú mi lọ tó ń ṣáájú mi bọ̀. Ọ̀nà yóò tẹ́sù lè gbà ló ń bá mi ní pátápátá. Ìmásífù gan. Àbíjọ́ yìí pápá. Àbíjọ́ yìí gan. Bàbá gan mì lẹ́gbẹ̀ẹ́ níbi tí wọ́n wà lọ́hùn. Ẹ nídìí láti rí wọn. Àpòyàyà ni ó. Má fi lù dídùn ní Olúwa ọba.
inú dídùn jó fún olúwa. mo kì í lẹ́sọ̀ mo kì í tológun gbogbo yín tẹ́ wà lórí ètò pẹ̀lú mi ó yá iṣẹ́ à program torí màá gbé bàbá wọlé nìsín ó yá iṣẹ́ à John Mary Ọmọwùmí Agúnbíadé Olúwatóyìn Fájú tẹ iṣẹ́ ètò Túndé Ìyàndá ṣọlá ọlánìyàn fún ẹ̀rí tèjì bọ́dà mi ṣe ti ṣí à ẹ̀ Adédoyin òní ṣe ti ṣí à ẹ̀ màá gbé bàbá wọlé ètò báyìí. Ẹ bá ń ra bàbá fọ́. Ó wù ní ká jẹran pẹ́ lẹ́nu ó wù mí ká ṣe fàájì díẹ̀ sí àwọn bàbá ti wà lórí ètò kámọ̀ dáwọ́ tó jù ọ̀yá bá gbé bàbá wọlé. Kábíyèsí araba rìbì àrìbì rábátá ọba lèrè ọba lánàá ọba títí wáyé. Ẹ bá ń ra bàbá fọ́ba ògo. Bàbá o ẹ káàbọ̀ sórí ètò sà ẹ ti wà lójú òpó wa. ẹ ṣeun. ẹ káàbọ̀ sà. ẹ ṣe ẹ kúlé o. lálàáfíà lẹ́wà sà gbogbo ilé kọ́. a dúpẹ́ lọ́wọ́ Olúwa. ẹ sì tún káàbọ̀ sílùú Amẹ́ríkà. Olúwa ṣeun. Bàbá o ohun tí ẹ máa ń lò ẹ kọ́ máa fi ohun yẹn bá fi kí àwọn èèyàn kí wọ́n lè mọ̀ pé ẹ̀yin ló wà lórí ètò live and direct ẹ bá fi ohun yẹn bá mi gbé e sókè bàbá. ẹ ṣe ẹlẹgbàá mo dìrá kí n tó wọgbọn ọba mo lóto lówó ju ọlọ̀tẹ̀ ìrà ní bàbá mi kò ní òwá náà dé mọ́ ó díjọ ọba parapọ̀ tó ló kí wọ́n tó gba bàbá mi lọ́wọ́ ẹranko ọmọ agúnbalẹ̀ gúnjorí oníran bàbá mi ní akálábàlẹ̀ wọn àjẹdọ ẹ̀ǹtẹ̀rẹ́ orí ọ̀pẹ jẹ́rẹ́ ó balẹ̀ kó fún akọni ọmọ dúgbọ́n sáàkì ẹ ṣé mo dúpẹ́ ẹ kú lé. ẹ káàbọ̀ ẹ ṣeun adúpẹ́. jọmú bàbá. adúpẹ́. ẹ kú jọ́ méjì mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú. orí ètò ọ̀rọ̀ yìí ti lẹ́wà ní mysut fm nílùú London pẹ̀lú ọmọ olójú Olódùmarè ìwé ọmọ yín náà ní bàbá. ẹ ṣé. ẹ ṣeun sà torí pé a pè yín ẹ jẹ́ wa ẹ wò pé àwọn ọmọ kékeré wo ní ń pè yín. Olúwa ò ní kàn yín o ayé ò ní kàn yín. ẹ ṣeun ẹ ṣeun sà ọdún pàtàkì lọ́wọ́ Alhaji Luku Jazz ń bẹ àti brọ́dà mi Royal Fuji ẹ ṣeun àdúpẹ́ ń bẹ. ẹ̀yin àgbà náà ló máa ń pariwo pé ká mọ̀ fi ọ̀gbá kọ̀ lọ́pọ̀lọ́ péjù ká mọ̀ bó pò lọ lóòrùn ẹja ti bí pẹ́ẹ́ ẹja ìmọ̀ọ́lẹ̀ jẹ tó ṣe bí òwe bàbá. ọ̀dà ó rí mi. àmì àṣẹ ìdùnnú rẹ ẹ bá dárúkọ yín ní kíkún fún àwọn èèyàn wa tí wọ́n ń wò yín nílé torí wọ́n ń wò yín wọ́n sì ń gbọ́ yín lórí rédíò. bẹ́ẹ̀ ni olóyè Lérè Pàímọ́ tí ẹ mọ̀ sí Ẹ̀dà Onílé Ọlá MFR orúkọ mi ni ẹ. ẹ ṣeun olóyè Chief Lérè Pàímọ́ MFR tí gbogbo ayé mọ̀ sí Ẹ̀dà Onílé Ọlá àwọn ló wà lórí ètò tó wà lónìí ọmọ bíbí ìlú wo gangan ni bàbá. ọmọ bíbí ìlú Ògbómọ̀ṣọ́ ni mí. Ògbómọ̀ṣọ́. bí wọ́n ti ń jẹ káwọn tó bù kọ. bàbá o oríkì yín máa gbèsè àtẹ̀gùn ìdáàbò. oríkì yín o. ẹ bá gbé e sókè bàbá. èwo ń bẹ. èyí tẹ́ mọ́ ń kiri ayé gangan. Ìkòyí ni náà ni mo kì lẹ́ẹ̀kan yẹn Ìkòyí ni mí ọmọ agúnbalẹ̀ ìgúnjorí nìyẹn bàbá mi akalábalẹ̀ wọn jẹ̀dọ̀ ẹ̀ǹtẹ̀rẹ́ orí ọ̀pẹ jẹ́rẹ́ ó balẹ̀ kó fún akọni ọmọ ọdúngbọ̀n sáàkì mo bòrè fún àwọn ogun mi yẹn lọ́tẹ̀ èmi lọmọ ẹ̀rí òfin gbójó tó kúndú rẹ̀ ní Ìkòyí ilé kárí orí ó tó jọba arí orí ọba àkùsí ní ọba ògbọ́n àgàláyà bọ́lọ́rọ̀ òfọlọ́rọ̀ mo ní òòlà kúkú jẹ́. Kábíyèsí Ọlọ́run. ẹ ṣe oríkì mi nu oríkì ilé bàbá mi nu ẹ ṣe. Kọsọ̀rọ̀ mọ́.
go come. If he not come, he go go. No day he dey go dey come. He dey come dey go. No day he dey bó lẹ ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé bó lẹ ṣe bẹ̀rẹ̀ eré orí ìtàgé gangan. Mo bẹ̀rẹ̀ orí eré ìtàgé láti ọ̀dọ̀ olóògbé Oyin Adéjọbí. Mo lò ọdún díẹ̀ lọ́dọ̀ ẹ̀ kí n tó bọ́ sí ọ̀dọ̀ ọ̀gá mi kejì olóògbé Dúró Ládípọ̀ MON kólú Olódùmarè kó bá mi tẹ́ wọn sí afẹ́fẹ́ rere. Ibẹ̀ ni mo wà tí mo fi ṣe bí ọ̀pọ̀lọpọ̀ ọdún kí n tó dá ẹgbẹ́ tèmi sílẹ̀. Bàbá o bí ọdún wo ni ẹ ń sọ̀rọ̀ nípa rẹ̀ bí ọdún wo lẹ ń sọ̀rọ̀ nípa rẹ̀. Ọdún tí mo ń sọ̀rọ̀ nípa yìí ó dídé ní ọdún 350 èyí tí wọ́n ń pè ní 57. 57 years. Lágbára Ọlọ́run. 57 years kábíyèsí Ọlọ́run ọba o. Bẹ́ẹ̀ni. Kí ni orúkọ ẹgbẹ́ Oyin ẹgbẹ́ bàbá Oyin Adéjọbí gbà náà lọ́hùn. Oyin Adéjọbí theatre group náà ló ń jẹ́. Theatre group. Kó tó wá di pé ẹ dá ẹgbẹ́ tí yín gangan lẹ̀ kí lẹ wá pé orúkọ ẹgbẹ́ tí yín bàbá. Dérè Pàímọ́ theatre group. Dérè Pàímọ́ theatre group nígbà náà lọ́hùn. Bẹ́ẹ̀ni nígbà náà lọ́hùn. Èyí tí mo fẹ́ ibi tí mo mẹ́nu lọ ni wípé ṣe mọ̀ pé nígbà náà lọ́hùn bí àwa náà ṣe gbọ́ ni pé ẹ máa ń ṣe orí ìtàgé káàkiri àwọn ìlú sílùú. Bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Ibi tí mo fẹ́ kẹ́ mẹ́nu lọ náà nìyẹn bàbá. Bẹ́ẹ̀ni a máa ń ṣe orí ìtàgé káàkiri ìlú tá a bá gbéra nílùú kan á bọ̀ sílùú kejì ní ọjọ́ kejì a sì lè ṣe bí oṣù kan ká tó darí wálé pàápàá jùlọ tá a bá lọ sí Òkè Ọya tá a bá ti gbéra nílùú Ògbómọ̀ṣọ́ tá a bẹ̀rẹ̀ tá a ń tó lọ wẹ́rẹ́wẹ́rẹ́ jẹ́bà Kánò Kaduna Zaria ó lè jẹ́ Màdúgùrì láti lọ padà tó bá ń tó bí oṣù kan wọ́n sì máa ń wòra wọn púpọ̀ wọ́n fẹ́ràn wa púpọ̀ pàápàá jùlọ tí wọ́n bá ti rí ìwé wa pé Ẹ̀dá Oníọlá ló ń bọ̀ wọ́n mọ̀ pé àwọn ò rí ijó àwọn ò gbọ́ orin àwọn ò sì wo eré aládùn tó kọ́yàn lẹ́kọ̀ọ́ lágbára Olúwa. Nígbà tí ó wá di fíìmù di fíìmù ayé àgbéléwò lóríṣiríṣi èwo gan ló jàbí pé nǹkan kọ́kọ́ ṣe fíìmù gan ló dàbí nǹkan fúnra yín tẹ́ kọ́kọ́ ṣe fúnra yín. Fíìmù tí mo kọ́kọ́ ṣe ni à ń pè ní Ìrìn àjò ẹ̀dá lẹ́yìn náà ìdájọ́ bẹ́ẹ̀ ni lẹ́yìn náà gbàgbé ẹ̀ lẹ́yìn náà àwọn wọ̀nyẹn wọ́n lọ bí alẹ́ 70 là ṣe gbogbo wọ̀nyẹn kó tó wá kan ògbórí ẹ̀ lẹ́mọ̀ṣọ́. kó tó wá gan ògbórí ẹ̀ lẹ́mọ̀ṣọ́. Bàbá ò bẹ́ẹ̀. fíìmù wo ni a lè sọ pé ó dàbí pé ògbórí ẹ̀ lẹ́mọ̀ṣọ́ náà ni tó jẹ́ pé ó gbé yín jáde ibi tó jẹ́ pé gbogbo àwọn èèyàn gbà tí ó gbọ́ èèyàn mọ̀ pé wọ́n ti mọ̀ pé ẹnìkan bẹ́ẹ̀ tí ń jẹ́ Chief Dérè Pàímọ́ Ẹ̀dá Oníọlá ṣé ògbórí ẹ̀ lẹ́mọ̀ṣọ́ yẹn àbí míì wà tó jẹ́ pé ó gbé yín jáde. Ògbórí Ẹlẹ́mọ̀ṣọ́ ó ṣe pàtàkì ó jẹ́ ọ̀kan torí pé ìtàn bí ìlú Ògbómọ̀ṣọ́ ṣe ṣẹ̀ òun là ṣe ń gbà náà ọba wa sì ọgbádùn ẹ̀ púpọ̀ ọba wa Jagungbádé Oyèwùmí kẹta kọ́lọ́ jẹ́ kí ẹ̀mí bàbá tó bọ̀gùn wọ́n fẹ́ràn rẹ̀ púpọ̀ ìdí nìyí tí wọ́n fi fún mi ní fi oyè ààrẹ Arọ́bájó Dámilọ́lá ní ọdún 2005. Ààrẹ Arọ́bájó ti ilẹ̀ Ògbómọ̀ṣọ́ àbí. Bẹ́ẹ̀ ni. Màá ṣe ojú òpó lẹ̀ fún àwọn tó bá fẹ́ ní ìbéèrè sí 2 sí 3 ló bá fẹ́ kí bàbá ẹ fẹ́ kí bàbá ní abẹ́fẹ́ béèrè. DJ Murphy ẹ bá mi tẹ nọ́mbà sí ojú screen fáwọn èèyàn wa. Wọ́n lè ní ìbéèrè kan sí èkejì tí wọ́n fẹ́ bi bàbá. Bàbá o ní ayé ìgbà yẹn náà ó ní ọ̀rọ̀ owó ṣé owó ní ìdí iṣẹ́ eré orí ìtàgé ṣó rọrùn láti rí náà nígbà yẹn náà ni.
Kò rọrùn ṣùgbọ́n a ní ìtẹ́lọ́rùn púpọ̀ torí ìgbà tá ń wí bẹ́ẹ̀ ni ìgbà tá ń wí gbogbo owó tí a san fún àwọn tó ń bá wa ṣiṣẹ́ wọ́n ń gba inú wọn sì ń dùn wọ́n ní ìtẹ́lọ́rùn ó yàtọ̀ sí ayé òde òní. iye mọ̀ bá mi tẹ nọ́mbà tí wọ́n fi bá wa bá sọ̀rọ̀ ẹ bá mi tẹ̀ sí orí ìkíní mi lè. àwọn ní aṣọlá tó ń gbénú adélé bọ̀ ṣògo ọba aládé àlàáfíà ọba lòdì. Bàbá o wọ́n ní wọ́n dá nínà lọ́hùn wọ́n ní ọ̀dọ́ tí ń ṣe tíátà ó di dandan kó kọ́ṣẹ́ tíátà àwọn èèyàn kọ́ṣẹ́ tíátà wọ́n ní kọ́ṣẹ́ àbí ayé wọn tó jẹ́ pé ẹnìkan kan lè dédé gbé tó bá ti lówó rẹ̀ yóò kọ́ dé ìwọ̀ yìí yóò sì bẹ̀rẹ̀ sí ṣe fíìmù kó ló ṣe bóò ní kílẹ̀ lè rí sọ sínú sá. ní àkókò tí wà lákòókò wa àwọn èèyàn ń kọ́ iṣẹ́ yìí ni àtọkùnrin àtobìnrin tá a gbà ṣiṣẹ́ wọ́n á wà pẹ̀lú wa ó sì jẹ́ pé láràárọ̀ a máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ tá ń pè ní practice bí wọ́n ó ṣe jó bí wọ́n ó ṣe jọ ọ̀rọ̀ bí wọ́n ó ṣe kọrin àti oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀dà bí òde òní tó jẹ́ pé wọ́n á kàn déédé bẹ́ẹ̀lù gíga tí wọ́n máa béèrè lọ ìyàtọ̀ wà ń bẹ púpọ̀ bá. bàbá wo bàbá bí ẹ̀yin náà bá wò náà ó dàbí pé ní ayé ìgbà tí wọ́n dìde nǹkan iṣẹ́ yẹn ó dàbí pé ó yàtọ̀ sí ayé ìgbà pé àwọn tí wọ́n kọ́ṣẹ́ gan-an pẹ́pẹ́ àwọn náà ń wo eré torí a lè fi bẹ́ẹ̀ ṣe ń ṣeré ní ayé ìgbà náà lọ́hùn wé bí wọ́n ti ń ṣeré nísìnyí. bẹ́ẹ̀ni. ó dàbí pé ìyàtọ̀ wà bẹ́ẹ̀ gidi. ìyàtọ̀ wà ń bẹ. àti pé àwọn fíìmù yìí ń gbà náà lọ́hùn nígbà tí ó di fíìmù àgbéléwò tí láyé black and white tí gbogbo ẹ̀ di black and white bó lẹ́yìn ṣe máa rí wọn tà tó ó dàbí pé kò tí ì sáwọn mákẹ́tà yìí nígbà náà lọ́hùn bó lẹ́ ṣe ń rí wọn tà fúnra yín. à ń tà wọn torí wípé tá a bá ti ṣe tán tá a sì gbé síta tá a polówó rẹ̀ wọ́n ti nífẹ̀ẹ́ sí i wọ́n sì wà bá wa wọ́n máa rà á tá a bá ti kó sórí àtẹ wọ́n máa rà á. wọ́n gbà tí àwọn mákẹ́tà dé àwọn ọ̀pọ̀lọpọ̀ wọn ajẹjọ́dọ́ ni wọ́n lọ́jọ́ wípé wọn kọ̀ láti gbẹrù lórí òṣèré torí pé owó tí wọ́n ń rí ọ̀tọ̀ ní tí wọ́n rí ọ̀tọ̀ ní tí wọ́n sọ pámọ́pá wọ́n sì ń kọ́lé mọ́lé wọ́n rọkọ̀ kọ́kọ́ òṣèré sì ní ọ̀pọ̀lọpọ̀ ló ń fẹsẹ̀ rìn tí wọ́n ṣe é rẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ a rí àánú Ọlọ́run gbà kò jẹ́ kí òun wá. ẹ ṣe. ẹ ṣeun. bẹ́ẹ̀ bá fẹ́ pè mí wọlé sórí ètò yìí DJ Murphy ẹ bá mi divert kọ́ ni +44 2035 19 7611 +44 2035 19 7611 tàbí +131 520 35 498 +131 520 35 498 nọ́mbà tó já sílé agodo lọ́dọ̀ tèmi ni òun lẹ̀ fi pè wọlé tí ẹ fi pè ṣe ìbéèrè ìbáraẹ̀mọ́ bàbá ìdá onílé ọlá. fún àǹfààní ẹ̀yin tó jẹ́ pé ẹ̀rí lójú screen ẹ̀ ń gbọ́ wa lórí rédíò ní +44 20 35 19 7611 +131 520 35 498. òkun ló lórí gbogbo mi. bàbá ò wọ́n ní. bàbá bílẹ̀ fún mi gbà o. bàbá ò wọ́n ní nǹkan tó ṣẹlẹ̀ ni pé wọ́n ní ó ní àwọn nǹkan tí ẹnìkan ló sọ fún mi bì ó ní àwọn ohun àgbà kan tẹ́ ẹ mọ́ ń pè wọ́n ní àwọn ohun náà ṣé bóyá ní kí n tiẹ̀ ṣe béèrè báyìí torí Ọlọ́run àwọn náà sì ní béèrè wọ́n ní ohun àgbà tẹ́ wọ́n ní bò ló ṣe jẹ gan-an. irú ohun bẹ́ẹ̀ ohun oríṣiríṣi ẹ ṣàlàyé. wọ́n ní bẹ́ẹ̀ bá wà
wọ́n ní bẹ́ẹ̀ bá ń ṣe sinimá wọ́n ló ní àwọn bàkàtà ẹ̀ máa ń pè ẹ bẹ́ẹ̀ bá ń pè báyìí àwọn kan tó yọ àwọn kan kó sì mọ̀ ṣẹlẹ̀ wọ́n ní kò sí ẹ̀yìn òní àbí ẹni tálẹ̀ǹtì rẹ̀ àbí wọ́n bí yín sínú. kò sí ń tọ́jọ́ kò sí ohun kankan tá a lè pè lẹ́yìn bí ọlọ́run ẹlẹ́dàá ṣe ṣe òun fún wa ẹni tó bá lóun fi nǹkan mẹ́ẹ̀kún tanra ẹ̀ ni à ń pe òun yẹn bọ́lọ́run ṣe kọ́ wa àti ẹ̀bùn tí ọlọ́run fi fún wa ni nínú orin kíkọ nínú èdè pípé nínú ijó jíjó ẹ̀bùn ọlọ́run ni kò sí nǹkan kan mẹ́ẹ̀ tá a fi kún bẹ́ẹ̀ ni. Ayẹni Adélàní pásítọ̀ ẹ̀ ṣe Adéyẹmí Alóńgẹ́ ẹ̀ ṣe. DJ Murphy ó dàbí pé nọ́mbà yẹn ò tí ì tú ẹ bá wa ṣe tú àwọn èèyàn ti ń gbìyànjú láti pè wọlé. Mo dúdú àríyá títí mo gbàgbé orí. Ọmọ ọba Àgbànà wọn làwọn fẹ́ sùn jálá wọn ní àwọn gan máa ń pè òbí tiyín ọmọ ọba Àgbànà ẹ pè wọlé tẹ bá pè wọlé ohun tẹ ẹ pè ń jọ́sí tẹ fẹ́ pè fún bàbá ẹ pè. Mo balẹ̀ tẹ ọrùn mo tún tẹ báyìlẹ̀kẹ̀ ìjà ilẹ̀ tẹ̀lé aládé bá bàbá ẹ̀ṣin. Bàbá ò wọ́n ní ká ẹ sùn jálá fáwọn. Ìjálá èmi ò kì í ṣe ọlọ́dẹ ló máa ń sùn jálá àwọn tèmi wí yàtọ̀ sí ìjálá. wọ́n ní táwọn ń ṣe ọmọ bá Àgbànà wọn bá ní àwọn kì í sùn jálá wọ́n ní nǹkan táwọn ń sọ wọn ló yàtọ̀ sí ti ìjálá. Òdùdú àríyá títí ó gbàdé orí. Èmi náà kọ́ ìṣòro ẹ̀fà mi. Èmi náà kọ́ ọlọ́run ló bá màá ní. Àní mo ṣe eré títí mo ẹ̀wù oyè. Àwọn èèyàn kí baba láti ìlú Australia láti ìlú Canada lọ. Èmi náà kí wọn o mo kí gbogbo wọn pátápátá. Ọdún ọlọ́run látàdé ìyálàjẹ Houston wọn làwọn ń kí baba bàbá ọmọ yín kí yín láti ilé Òyìnbó. Ẹ bá mi kí wọn o. Ẹ bá mi kí wọn o. Oyèbọ̀dé sẹ́kù. Wọ́n kéré délé o. Àmì àṣẹ wọn làwọn tó dé. Mísírà Àsúnramú ọmọ yín náà òun náà ń kí yín ọbẹ̀ ìlú Amẹ́ríkà náà lọ́wọ́. Èmi náà kí wọn wọ́n ṣe o. Káyọ̀dé Ọládòkun láti ìlú Kàtà wọn kí bàbá. Ọmọ yìí Kamaldeen theatre association tí wọ́n àwọn gangan ni wọ́n ní theatre association tí wọ́n ní wọ́n dárúkọ lẹ́ẹ̀kan àwọn gangan ní ẹgbẹ́ tí wọ́n. Akọgun Bánjí Òjó wọ́n kí. Ẹgbẹ́ náà ní bàjẹ́ o. Àwọn ni wọ́n ń díje fún ipò gómìnà ní ìlú Èkìtì. Akọgun Bánjí Òjó wọ́n ní. Akọgun yóò ṣe é ṣe o. Àmì àṣẹ ìdùnnú wọ́n wà nílùú Amsterdam lọ́wọ́ ibẹ̀ ni wọ́n ti. Ọ̀dà ọ̀ ẹ̀ẹ́dẹ́gbẹ̀dá ó dúró tí wọ́n yóò mú wọn gòkè o. Ẹ ṣeun. DJ Murphy kí ló ṣẹlẹ̀ sí nọ́mbà yìí. Ẹja òwe lè gbé látọ̀dọ̀ yín lọ́hùn ó yá ìgbé sátẹ́gùn bí àti ìdàgbére lọ́hùn. Hello, Dikola. Ọ̀dà ojú òpó náà já gara. Bàtà Adéwálé aláṣẹ wọn kí bàbá. Ẹ ṣe. Bàbá rẹ̀ lẹ́sìn lẹ́gàn. Àwẹ̀ o. Agogo kó máa ro. Kó máa ro. Kó máa ro. Ẹni kí n bọ́. Kó máa ro. Kó máa ro. Bàbá lọ́wọ́ ra lágbo. Hello. Hello, Dikola.
tí ń pè wá orúkọ yá àdìbìtẹ́ tí ń pè wá wọlé àgbọ̀ yín orúkọ yá àdìbìtẹ́ tí ń pè wá orúkọ yá àdìbìtẹ́ tí ń pè wá wọlé. Hello, the caller. Hello, the caller. Hello. Hello. Ẹ bá yẹ̀wò ẹ̀jọ̀ nílẹ̀ àdónílẹ̀ nílẹ̀ agbára lọ́hùn. Ẹ bá yẹ̀wò ẹ̀jọ̀ nílẹ̀ àdónílẹ̀ nílẹ̀ agbára lọ́hùn. Ẹ̀rọ abúlé olúwa ṣeun fún mi láti California ọ̀sán kí bàbá láti. Ẹ̀mí náà kí wọn wọ́n ṣe púpọ̀ o. Bàbá wọn ní àwọn fẹ́ gbọ́ òun yíyẹn lẹ́ẹ̀kan sí. Àwọn yẹn láwọn fẹ́. Bàbá wọn ní àwọn fẹ́ gbọ́ òun yíyẹn lẹ́ẹ̀kan sí. Wọ́n fẹ́ gbọ́ mi. Wọ́n gbọ́ pẹ́. Wọ́n fẹ́ gbọ́ mi. Ọ̀pọ̀ nílé ìyá mi. Ọ̀pọ̀ òde òwúrẹ́ ọmọ àyàn fi bọ̀ tẹ̀. Ìwà lè kọ́ lójú mi ò tójú mi ti tó lé mọ́jà àdé òyìnbó bẹ́ẹ̀ dédé ọmọ onírúurú aṣọ kẹ̀kẹ́ta dídùn aṣọ dèdè àwọ̀. Ìgbìnà ọmọ abínibé sùn ọmọ abínibé pè ọmọ afẹ́pẹ́ já. Èpè ìjà mọ́ ẹ wá mi tuntun nílé wà nù mọ́jà àyàn fi lù ọ̀tẹ̀. Nílé wà nù mọ́jà àyàn fi lù ọ̀tẹ̀. Ẹ ṣe. Ìṣòro ọ̀gá mi ìgbà mi ọ̀la. Ìṣòro ọ̀gá mi ẹ̀yà mi. Àdéhùn inú ọlá. Káàbọ̀ sórí ètò. Lọ́wọ́ mi wípé kò lọ́lọ́run. Káàbọ̀ sórí ètò. Ìṣòro ọ̀gá mi ìgbà mi ọ̀la. Oyèbọ̀dé Ṣẹ́gun Gbénga. Oyèbọ̀dé Ṣẹ́gun Gbénga. Nọ́mbà yẹn wọ́n tí àbá ṣiṣẹ́ lé lórí. Wọ́n ń gbé nílé agbóhùn àkókò ní lọ́dọ̀ ẹ̀ wá bí. Ọ̀gá mi láyọ̀ ní o. Ọ̀gá mi láyọ̀ ní o. Okay. Dáhùn bóyá ní dọ́tò wọlé bóyá ní kíje mọ́ fi. Dọ́tò wọlé mẹ́ ní kíje mọ́ fi. Dáhùn bóyá ní dọ́tò wọlé bóyá ní kíje mọ́ fi. Hello. Hello, ẹ káàbọ̀ sórí ètò. Hello. Hello, ẹ káàbọ̀ sórí ètò. À ń gbọ́ orúkọ yóò àti bíkẹ́ tí ń pè wá. Hello. À ń gbọ́ orúkọ yóò àti bíkẹ́ tí ń pè wá wọlé. Ọmọ ọba Ìgbàlà ló ń sọ̀rọ̀. Ẹ káàbọ̀ sórí ètò à ń gbọ́ ètò. Hello. Ẹ káàbọ̀ sórí ètò à ń gbọ́ ètò. Ọmọ ọba Ìgbàlà ló ń sọ̀rọ̀. Hello. Hello bàbá ẹ̀dá onílé ọlá. Ọmọ ọba Ìgbàlà ló ń sọ̀rọ̀. Hello bàbá ẹ̀dá onílé ọlá. Wọ́n dá yín sọ̀rọ̀. Bẹ́ẹ̀ bá ti ń pè wá ẹ̀dá kan mọ yí ìfẹ́ tẹ́ bá fi ń gbọ́ ẹmọ yìí sísàlẹ̀ kẹ́lẹ́ gbọ́ wa dáadáa bẹ́ẹ̀ bá ti yí sàlẹ̀ ẹ̀ ní gbọ́ wa dáadáa kẹ́lẹ́ gbọ́ wa dáadáa bẹ́ẹ̀ bá ti gbọ́ wa dáadáa. Ẹni tó lù wá lálẹ́ ẹjọ́ lòun ò gbà tó ń papá já. Ọ̀dà ẹ̀túnjá ṣé báyìí náà bí yóò Lòun ò bá gbà wọlé tó ń ẹni tó papá gbé já. mẹ́sẹ̀gì. Ọ̀dà ẹ̀túnjá ṣé báyìí náà bí yóò bá wọlé ẹni tó gbé mẹ́sẹ̀gì. Ṣó ti ń ṣiṣẹ́? Ọ̀dà. Ṣó ti ń ṣiṣẹ́? Ọ̀dà. Ọba gómìnà ajá kan kò bí ẹdùn. Ọba tí ọba gómìnà ajá kan kò bí ẹdùn. Ọba gómìnà ajá kan kò bí ẹdùn. Ọba tí ṣe iná. Ọba tí ṣe iná. Ọba tó obìnrin tẹ láǹfààní láti máa gbọ́ wa nínú ilé ọba tó obìnrin tẹ láǹfààní láti máa gbọ́ wa nínú ilé. ẹ gbé lọ́dọ̀ yín wò ó yẹ píìkì ẹ̀ wò ẹ gbé lọ́dọ̀ yín wò ó yẹ píìkì ẹ̀ wò bí ó máa ṣiṣẹ́. ṣáàdọ̀wọ̀ ẹ̀ ló tayọ́ wà lójú òpó ń bẹ̀ ṣáàdọ̀wọ̀ ẹ̀ ló tayọ́ wà lójú òpó ń bẹ̀. ẹni tó
tó lù wá dálẹ́jọ́ tó lòun ìgbà tó ń fapá ẹni tó lù wá dálẹ́jọ́ tó ń fapá. ọ̀rọ̀ àdíje mọ̀fẹ́ nọ́mbà tó wà lọ́wọ́ yín nọ́mbà tí mo fún yín nọ́mbà tó wà lọ́wọ́ yín sójú screen fáwọn èèyàn nọ́mbà plus 974 yẹn ẹ dábẹ̀ sójú screen fáwọn èèyàn kádà plus 974 yẹn ẹ dábẹ̀ sójú a ṣe é ṣe ẹ tẹ sójú screen fáwọn èèyàn a ṣe é ṣe ní WhatsApp ẹ tẹ sójú screen fáwọn èèyàn a ṣe ní WhatsApp àwọn wọ́n lè tó ní WhatsApp ọ̀fẹ́ bọ́ bàbá sọ̀rọ̀ ọjọ́ kìí sàlàyé ọ̀fẹ́ bọ́ bàbá sọ̀rọ̀ ọjọ́ kìí sàlàyé bàbá lọ sọ̀rọ̀ ẹni tó lù wá dá plus 974 yẹn ẹni tó lù wá dá plus 974 ká lò ní WhatsApp rẹ ká lò ní WhatsApp rẹ. Tọ̀mbá tó bí ajá kan kò bí àgbo. Tọ̀mbá tó bí ajá kan kò bí àgbo. Ọ̀tọ́lúwẹ̀ ti ṣe ẹ̀dá kò dé. Ọ̀tọ́lúwẹ̀ ti ṣe ẹ̀dá kò dé. Tọ̀mbá tó bí ajá kan kò bí àgbo. Bàbá ṣe iná. Bàbá ṣe iná. Bàbá jíjí mórí kí wọ́n gbé bọ́n yàn jẹ́. Bàbá jíjí mórí kí wọ́n gbé bọ́n yàn jẹ́. nọ́mbà tẹ àwọn olùdókòwò ó yá ẹ nọ́mbà tẹ àwọn wọlé plus 974 772 14796 772 ẹ pè é sórí WhatsApp gbogbo ẹ̀yin tẹ́ bá láǹfààní láti lo WhatsApp ẹ pè é sórí WhatsApp gbogbo ẹ̀yin tẹ́ bá láǹfààní láti lo WhatsApp plus 974 772 Èyí ju tó lòun fọ̀pẹ́ tú. Èyí ju tó lòun fọ̀pẹ́ tú. gbogbo ẹ̀yin tẹ́ bá láǹfààní láti lo WhatsApp ẹ pè é sórí gbogbo ẹ̀yin tẹ́ bá láǹfààní láti lo WhatsApp ẹ pè é sórí 772 7972. Èyí ju tó lòun fọ̀pẹ́ tú. Èyí ju tó lòun fọ̀pẹ́ tú. Bàbá wà ní agodo pẹ̀lú mi wọ́n wà pẹ̀lú àjọ wà ní agodo pẹ̀lú lónìí wọ́n wà pẹ̀lú àjọṣe lónìí àjọṣe lónìí. Ọ̀rọ̀ ni ó. Ọ̀rọ̀ ni ó. Monica Ekemi sórí plus 974 77 Monica Ekemi sórí plus 979 lórí WhatsApp ẹ pè wọlé láti 796 lórí WhatsApp ẹ má pè mí sórí WhatsApp ó tèmi gángan ẹ má pè mí sórí WhatsApp ó tèmi ó lè dà pẹ̀lú bẹ́ẹ̀ bá pè síbẹ̀ plus 974 77 214 796 ẹ wo lójú screen ibẹ̀ ní ká ẹ pè mí sí ẹ pè sórí WhatsApp á wọlé wá ẹ pè sórí WhatsApp á wọlé wá. Ọmọ bá àgbàna orí ibẹ̀ ṣe ń pè wọlé ọ̀túnba àwòfẹ́ àfọláyé ibẹ̀ ṣe ń pè wọlé wọ́n ní kí baba aláwòfẹ́ àfọláyé lọ́rùn. ẹ ṣe púpọ̀ ọ ṣeun ọmọ dáadáa yóò ṣoríire o ṣeun ọmọ dáadáa yóò ṣoríire o ṣe. wọ́n wà lórí pẹ̀lú wa. ṣe. DJ Mobi Mistura lòun gbọ́ nǹkan kan ó ló dún lẹ́ẹ̀mejì. DJ Mobi Mistura lòun ẹ̀yẹ́wò ní agodo náà bóyá náà ló fa sáfíìsì yẹn ẹ̀yẹ́wò ní agodo náà bóyá náà ló fa sáfíìsì yẹn. wọ́n ní ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀kọ́ ìṣẹ̀lẹ̀ afọlákẹ́rẹ́ náà ń sọ lábọ̀ sọ bẹ́ẹ̀ sísá afọlákẹ́rẹ́ náà ń sọ lábọ̀ sọ bẹ́ẹ̀. bàbá o ọjọ́ wo ni ọjọ́ bàbá o ọjọ́ wo ni ọjọ́. ọjọ́ Jímọ̀ tó ń bọ̀ yìí ni ọjọ́ kọkànlélógún. ọjọ́ Jímọ̀ tó ń bọ̀ yìí ni ọjọ́ kọkànlélógún. bẹ́ẹ̀ ni ńlá ṣe nílùú jẹ́sì níbà bẹ́ẹ̀ ni ńlá ṣe nílùú jẹ́sì níbà bẹ́ẹ̀ ni. ibẹ̀ ni Alhaji Kudu Abbas Obesere ibẹ̀ ni Abbas Akande Obesere ó ti fi dá wa lára gàrà ó ti fi dá wa lára yá ó fi dá wa tọ́ta ó fi dá wa lára yá. níbo lẹ tún ti fẹ́ ṣe lẹ́yìn New Jersey. àdẹ́yìn New Jersey àwọn àrùn ìlú tó tún kàn a tún fẹ́ ṣe ní Maryland. ní Maryland. a fẹ́ ṣe ní
fẹ́ ṣe ní New York ní New York a fẹ́ ṣe ní Atlanta a fẹ́ ṣe ní Chicago bẹ́ẹ̀ ni káàkiri bá a ṣe fẹ́ sínú. ẹ ní wá sí London láti wá ṣọjọ́ òbí náà ni wọ́n lọ́jọ́ wo lẹ́ ń bọ̀ ní London wọ́n làwọn fẹ́ kẹ́ ẹ wá. tí wọ́n bá pè wá á wà wọ́n á dìde wá láì jẹ́ pé wọ́n ké sí wa. bàbá ní ẹ bá pè wọ́n ẹ̀yin ará London tẹ́ ẹ̀ ń bèèrè pé ìgbà wọn ni bàbá fẹ́ wá ṣọjọ́ òbí ní ọ̀dọ̀ yín wọ́n níbẹ̀ bá. lórí gbogbo àwọn olólùfẹ́ wa náà ló wà ń bẹ̀ tí a sì ń fẹ́ràn púpọ̀. gbogbo ẹ̀yin olólùfẹ́ bàbá ní ìlú London wọ́n ní. torí pé ní ọdún 1965 tí mo tẹ̀lé ọ̀gá mi wá fún Commonwealth Festival wọ́n yẹ wá sí púpọ̀ gbáà ó ti kún wá dé. 1965. bẹ́ẹ̀ ni. ẹ kú àdúrà. ẹ ṣé púpọ̀. ẹ̀yin tí a gbìyànjú láti gbà wọlé ẹ pè wá sórí WhatsApp yìí +974 772 14796 ẹ lè pè wá sórí rẹ̀ +974 772 14796. olórí Adénìkẹ́ Olúwaníṣèkẹ́mi Ọlájírè Adéyímíká wọ́n ní báwọn kí bàbá pé ẹ kú ọjọ́ òbí. ẹ ṣeun mo dúpẹ́ o wọ́n ṣeun àwọn náà dàgbà o. àmì àṣẹ Èdùmàrè. Prince Adéadé láti Brooklyn àwọn náà ń kí yín. Ayẹyẹ Adélàní pásítọ̀ Olúwatósìn Tẹ̀mídé Ọmọbọ̀wálé ẹ̀wọ̀n bá ń kí yín. Máàmí Abíọ́lá Akínyẹmí láti Philadelphia àwọn náà ní kí bàbá. gbogbo wọn ni mo kí o mo sì gbàdúrà fún yín pé ẹ̀mí àwọn náà ogún o ní ogún ìyà wọn ṣoríire o. àmì àṣẹ Èdùmàrè. bóra ní wọ̀dú lówùrọ̀ bó bá dalẹ̀ àríwá ta. yọ̀mí bàtà ṣùgbọ́n kò kí ọkọ̀ tún tẹ̀sán bóra rẹ̀ níjọ máa mú lọ. ọ̀nà ìbàdí yìí mi ká ní wàṣà. bàbá òkú tó ti pé ẹ lọ lórí ètò yìí. ìmọ̀ràn wo ni ẹ ní fún àwọn tó jẹ́ wípé àwọn náà ṣẹ̀dá àtọ̀mọ́ eré orí ìtàgé àwọn náà fẹ́ débi ipò gíga wọ́n fẹ́ débi àgbà. ẹ ṣe ìmọ̀ràn tí mo ní fún wa ni pé gbogbo ìtàn tí wọ́n bá máa kọ kí wọ́n máa kọ ìtàn tí ó mọ̀gbọ́n lọ́wọ́ tí ó máa kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ ó sì máa hàn nínú ìwà táwọn náà máa hù nígboro ìsọ̀rọ̀ sí wọn ìhùwàsí wọn ìwọṣọ wọn kí wọ́n má wo tówó nìkan ọdún ló lówó owó ń bọ̀ lẹ́yìn kí wọ́n kọ́ máa dú dáadáa ná kí wọ́n sì tún orúkọ wọn ṣe bàbá ní ẹni tó bá pàdánù ìwà ó pàdánù ayé àtọ̀run wọn ò ní sọ̀wànù o ẹ̀yin náà tẹ́ ń gbọ́ wa àtẹ̀yin tẹ́ ń ṣètò yẹ ní sọ̀wànù ìjọ yín ọ̀dàlẹ̀ o ẹ ṣé púpọ̀. Adéẹ̀kọ́ Adérónkẹ́ star. ọ̀rọ̀ tó wó máa dá sáyé. àbàìmọ̀ bàbá wọn lè ká. Àníkẹ́ mọ̀ sí ìtọ̀ ìmọ̀ àtẹ̀ṣe àdúpẹ́. ìyàwó Olúwatósìn Tẹ̀mídé Ọmọbọ̀wálé. bàbá o ẹnìkan ju ìbéèrè kan ní ìsinyìí. kí ló béèrè. ó ní ẹ̀yin gẹ́gẹ́ bí ẹ̀yin àgbà òṣèré àti pé ẹ jẹ́ àgbà nínú ẹgbẹ́ òṣèré yìí wọ́n ní kí ni nǹkan tí ẹ̀rí sí ọ̀rọ̀ àwọn mákẹ́tà tó jẹ́ wípé bẹ́ẹ̀ bá ti iṣẹ́ tó bá gbélé wọn lọ́wọ́ pé kí wọ́n bá yín rà àwọn gan tó ń jẹ ní nǹkan lọ. àwọn mákẹ́tà yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ọmọlúwàbí ni wọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn dáa púpọ̀ tí wọ́n lè ṣòwò tí wọ́n sì máa jèrè tí wọ́n kéré oko déédéé ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn jẹgúdújẹrá ni wọ́n wọn fẹ́ kẹ́lómi ò ní wọ́n máa fẹ́ gbẹrù lórí èèyàn ni níbi gbogbo lójú wà ní gbogbo iṣẹ́ náà lọ wà bá a ṣe rí èèyàn gidi tó dáa lára wọn tó burú torí náà gbogbo àwọn tó dáa kí wọ́n máa ṣe déédéé wọn lọ kí wọ́n máa ṣe dáadáa lọ àwọn tí ò dáa kí wọ́n yíwà padà torí téèyàn bá jó ogún ológun mọ tiẹ̀ ọ̀dà yóò yọ ọ́ lẹ̀ àwọn ò gbọ́dọ̀ ṣépè a ò sì ní ṣépè fẹ́ nìkan kan gbogbo wọn ni ó ṣoríire àwọn tó sì dá wọn ní sọ̀wánù kí wọ́n tẹ̀síwájú ẹ ṣé púpọ̀. ṣé wọn wà àgbà yóò dálẹ̀ pẹ̀lú àṣẹ Èdùmàrè lọ́lá Ọlọ́run. àmín Èdùmàrè. àjọ tí a ṣe
90 a ṣe 100 a ṣe 120 bó bá wọlé ọlọ́run. àmín 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 Èdùmàrè. nítorí bàbá jẹ́ ìpàlú ìdáná kí n sáré ju ilé ìsìnkú tó di pé mo lọ. Sàláwà Àbẹ̀ní rèé. Ọwọ́ ẹ̀rọ ló bá dé. Owó kọ́ ni ohun gbogbo, ìwà ló bá àwúrè. Ọlákẹ́mọ náà ní sọlá wọn fún bàbá wọn ní long life. Gbogbo wọn náà ni mo kí o ní ọ̀dẹ́ nìkan kan sí. Àtinúkẹ́ Àjàyí ọlọ́wọ̀ ẹ̀. DJ Murphy nílé agodo náà kó tó di pé a lọ. Bá mi gbé ìpolówó product yẹn sókè náà. Àwọn tó ṣonígbọ̀wọ́ ètò yìí ẹja polówó ọjà wọn fún ìṣẹ́jú kan. Àmọ́ ìyá lánìkan jẹ́. Orin wa káàkiri àgbáyé. Máa sápá láti gbéga. Máa sápá ìdè. Máa sápá láti gbéga. Orin wa káàkiri àgbáyé. Máa sápá láti gbéga. DJ Murphy ìpolówó ANS. Ìyá gbé sókè. Máa sápá láti gbéga. Mo lọ sí Mẹ́kà, mo rí pàdí mi ó gbàdúrà Allahu Akbar. Mo lọ sí Mọ́kà, mo rí pàdí mi ó gbàdúrà Allahu Akbar. Aláràfá mi lọkùnrin Allahu Akbar. Automatic natural scroll. Automatic natural scroll. Omaradan omarajolo. Kòkòrò àti tara gbogbo ẹ̀ àṣàlọ́. Automatic natural scroll àtàwọn ilé. Ṣé ara rẹ lóore nígbàkúgbà tí o bá ń pòǹgbẹ láti mú àwọ̀ rẹ jọlọ dùn wò lójú tí o sì fẹ́ kí wọ́n fi ọ́ yan gàdí gbòòrò pẹ̀lú lílo automatic natural scrub 2-in-1 tí a ṣe lọ́ṣọ̀ọ́ pẹ̀lú àwọn èròjà bíi ṣúgà, oyin, ọsàn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí olóyìnbó ń pè ní organic product. Ajẹ́bí ìdóògùn automatic natural scrub ni à ń lò láti fọ ìdọ̀tí tí ó ṣe pálapàla ojú, ìdọ̀tí ara, acne, spots, pimples, kí ibìkan pupa lára ẹni tàbí kí ibìkan dúdú tí wọ́n ń pè ní unbalanced skin. Tí ẹ bá lo automatic natural scrub ANS, ara yín yóò máa jọ̀lọ̀ tí yóò sì máa dán bí ara ọmọ tuntun for quick result. Tí ẹ bá fẹ́ kí ó tètè ṣiṣẹ́ lára yín, ẹ lò ó ní ẹ̀mẹ́ta lọ́sẹ̀. Èkejì ajẹ́bí ìdóògùn yìí ni automatic natural detoxifier. À ń lo eléyìí kan tàbí àwọn ìdọ̀tí tí kì í jẹ́ kí ìpara ó ṣiṣẹ́ lára ẹni tàbí àwọn ìdọ̀tí tí detoxifier AND láti kojú láti ṣẹ́gun àwọn nǹkan ẹgbẹ́ ní àwọn lágbàdá ní àwọn ìlú wọ̀nyí ní máa ń tẹ̀. Ìgbọ́gẹ́dà ẹ jẹ́ ká gbọ́ àti ìyẹ̀wò àdìgbẹ́gẹ́nìkẹ́ àdìjọ́kẹ́gà ní ìyẹ̀lọ́pàá Dublin Lucas ní London South East Africa Communication SA office ní kí ẹ ní Dublin Princess Rally ní kí ẹ lọ bá ní Germany Mama ní kí ẹ wá lọ Banken Shopping Center Alájà ló wà níbẹ̀ Acne Venture ní kí ẹ ní tó bá jẹ́ ní Cross East 8 ní kí African Food Store ní kí ẹ wá lọ ní Devon Farm Witness Culture by Angel ní Nàìjíríà John Abiodun tó wà ní 92 Ìgàdò Road Balógun bus stop Ìkọ̀tún Lagos tí ẹ̀yin náà bá fẹ́ bí alágbàtà wa sọ ibi àgbáyé ẹ̀ yìí lọ 4476988165 tàbí +44
7722592148 tàbí +442086179752 à ń ṣe automatic natural scrub 2-in-1 jáde ní UK láti ọwọ́ Beautreat Palour ní alágbàtà wọn ní UK. Ẹ lo automatic natural scrub 2-in-1 àwọn òbí wípé ó jára lára ó mú ìṣòro ẹ ò ní sí ìgbẹ́ẹ̀tì automatic. ẹ ò wá dá lóbìnrin o aláwọ̀ wá mi bá ọ̀rẹ́ ìjọ máa ṣe wù. ẹ káàbọ̀ láti yàrá ìpolówó ọjà. wọ́n ní ìbèlè ọba kí bàbá tó lọ Kúnlé Cranking ó ní kí ni àwọn ìpèníjà Kúnlé Cranking ó ní kí ni àwọn ìpèníjà tí ẹ ti rí nídìí iṣẹ́ tí a kọ. àwọn ìpèníjà pọ̀. ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ pàápàá jùlọ tá a bá lọ torí pa àgbédè wọn àwọn Yorùbá wa sì fẹ́ wòran wa wọ́n máa bi wá pé sá ti gbàwé bí mọ́tò wa bá kí irọ́ gbóró tó bá ṣèṣì pa àfi ká gbé ẹran yẹn wálé ká wá yan tàbí ká sọnù báwọn ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ kóso gbogbo wọn náà ọ̀rẹ́ ni wọ́n jẹ́ nígbẹ̀yìngbẹ̀yìn tá a jọ ń ṣàṣepọ̀. Play for me, Salawa, play for me. Play for me, Salawa, play for me. If you love my music, raise up your hand. tó ẹ ṣeun lórí ètò yìí lónìí bàbá wa. ẹ ṣe Abíọ́lá ẹ ṣeun torí àgbè ẹ̀jẹ̀ wa àgbáyé ọjà. àmì o ẹ ṣe púpọ̀ kí ni ìmọ̀ràn ẹ ò ní ṣiṣẹ́ o. àwọn Yorùbá ìmọ̀ràn mi ni pé kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn bá àjẹ́dé ni ẹ wà tàbí lẹ́yìn odi kí wọ́n nífẹ̀ẹ́ ara wọn kí wọ́n fara mọ́ra. àṣà wa ó borí àṣà ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ìkíni kí wa ní ìwọṣọ wa ní ìjẹun wa ní ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ ìfẹ́ ni ká ní síra wa ká mọ̀ máa yin odi ká mọ̀ dira wa sínú a lè ṣe ká mọ̀ ṣẹ́ra wa lẹ́nìkan bá sẹ́ni kejì kó bí ohun tó ṣe dùn mí ó tẹ̀nà bá sì rówó pé tó ń ṣe ọ̀dà kó tọrọ àforíjì kó sì dáríjì kó tán síbẹ̀ ìfẹ́ ló ṣe kókó ìmọ̀ràn mi fún wọn ni. ẹ ṣeun bàbá ẹ ṣeun. bàbá làwọn pè yín síbi ọjọ́ ìbí wọn ní ọjọ́ Friday táwọn yìí ni wọn ó ti ṣe. bẹ́ẹ̀ni. Alhaji Kudus Abbas Akande Ògbésèrè ọmọ Rápálá àwọn ni wọ́n kàn tòsí wa ń bàdí ń bẹ gbogbo yín pátápátá agbára Ọlọ́run ni wọ́n pè ó bẹ́ẹ̀ bá fẹ́ rí bàbá ẹ fẹ́ bá bàbá sọ̀rọ̀ ni ó bẹ́ẹ̀ tẹ́ ti mú ẹ̀bùn ọjọ́ ìbí lọ́wọ́ fún bàbá bẹ́ẹ̀ ni ẹ ti fún wọn ẹ rí bàbá bẹ́ẹ̀ live and direct. Alhaji Dúkú Jazz wọn ni wọn organize wọn jọ wà pẹ̀lú wọn bẹ́ẹ̀ náà ni. bẹ́ẹ̀ni Alhaji Dúkú Jazz àjọ àpapọ̀ ni Ọlọ́run dẹ̀mí wá sí ẹnìkan náà wà ní sáré o èyí náà ní sáré o ayé ò ní kọyún o ẹ máa máa wí ẹ máa máa sọ. àmì àṣẹ ìgbìmọ̀ rẹ̀ ẹ kí gbogbo àwọn èèyàn wa tí wọ́n wà lórí ìlà tí wọ́n ń wò yàn tí wọ́n ń gbọ́ ẹ kí wọ́n pé ẹ ti ń. mo kí gbogbo àwọn ènìyàn wa káàkiri àgbáyé ọmọ ìyá mi ni gbogbo wọn wọn ò ní ṣìṣe o wọn ò ní fẹ́ ru ẹnikẹ́ni ránṣẹ́ sílé o wọn ò ní ránṣẹ́ sílé o ẹ ó balẹ̀ láyọ̀ àti àlàáfíà ẹ fi dé sí ẹ̀mí yín ó sì gùn ẹ máa rí jẹ ẹ máa rí mu ẹ máa rí ná ẹ máa rí lò ẹnikẹ́ni ò ní dúbọ̀ ọ̀nà yín o ṣàdúrà fún yín lápọ̀lọpọ̀ àdúrà náà ó sì mọ yín agbára Olúwa ẹ ò ní ṣiṣẹ́ ẹ ò ní ṣẹ̀ṣẹ̀ gbé ọ̀rọ̀ yín ò ní báráyé nú ẹ máa máa ṣe o ẹ ṣé mo dúpẹ́ gbàkúgbà tẹ́ ń bá ń lọ tẹ́ ń bá ń bọ̀ bàálù yín ò ní jábọ́ yóò máa fò àtẹ́gùn àlàáfíà ni ó máa fẹ́ sí ẹ ó sì máa gún ní ayọ̀ lágbára Olúwa ẹ ó mọ̀ owó délé o àlàáfíà rẹ ẹ ṣé púpọ̀. ẹ ṣeun bàbá ẹ ṣé ìpàdé wọn dùn o. àmì àṣẹ ìpàdé ẹ ṣeun bàbá ẹ ṣe tó tàbí náà tẹ ẹ jẹ wa náà. ẹ ṣé. àjíǹde ara ó mọ̀ jẹ́ bàbá. àmì o àmì o àmì o ẹ ṣé púpọ̀.
àwa àti bàbá ìdánilẹ́la àjọ ṣètò lónìí ẹ̀yin náà rí wọn lórí ètò Chief Lérè Pàímọ́ MFR. Ọdún ọlá alápàdé ó ní ọmọ alájà Ojúkòkò lókè Ilérin Ògbómọ̀ṣọ́ ló kí bàbá. ẹ ṣe púpọ̀ mọ́ dá wọn lóhùn àwọn èèyàn mi nu àdúgbò ilé ìyá mi nu yóò yẹ wọn o. Àmì àṣẹ. ẹ ṣe púpọ̀. Oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe lórí ètò tòní. Ẹ̀yin tẹ́ ẹ bá wa jẹ́ ní àdúpẹ́. Àkókò wa ti lọ àròjọ fún solókò. Àdúpẹ́ lọ́wọ́ ẹ̀yin tẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí ètò. Ẹ̀yin tẹ́ ẹ gbìyànjú láti pè wá wọlé ẹ mọ́ bínú. Ẹ̀yin náà ṣàmọ̀ ọ̀rọ̀ bí àwọn ẹ̀rọ alágbèéká ìwà ìṣe máa ń ṣe. Ó yarí lónìí náà nù. Àmọ́ àdúpẹ́ fọ́lọ́run tó fún wa létò ìṣe. Mo kí gbogbo yín pátápátá tẹ́ ẹ fìdí balẹ̀ látàárọ̀ tẹ́ ẹ ń gbọ́ wa tẹ́ ẹ ń wò wá. Pàápàá Ọlọ́run bá mi ìgbà àti àwọn tó jẹ́ kó ṣeé ṣe fún wa. DJ Murphy lamojú ẹ̀rọ wa nílé agodo tó ń bá wa gbé sókè gbé sílẹ̀. Alájà Àfolúkẹ́ Yusuf ẹ̀yin lójú bàbá God alájà lèmi àmọ́ ọ̀dùn wọn mo dúpẹ́ lọ́wọ́ yín ẹ ṣeun adúpẹ́. Aláàjì Lúkú jáàsì tó ṣe bí mo ṣe rí bàbá bá sọ̀rọ̀ náà kò ní bàjẹ́ fún yín. Yọ̀dà mi Royal Fuji. Kò ní bàjẹ́ fẹ́yìn náà. Ọmọ lójú Olódùmarè yòókù tó ọyọ́ mẹ́jọ lájọ Ọlọ́run bá mi ìgbà lórí ètò ọ̀rọ̀ ìṣítí náà. Ní dédé agogo mẹ́ta aago mẹ́wàá ló bọ́ sí nílùú New York aago mẹ́sàn-án ló bọ́ sí Texas. Ẹ ṣeun adúpẹ́. Kí n tó lọ náà ẹ jẹ́ mọ́ fi lé kí mọ́ fi sign out náà. That's just the way. Just the way. Lọ́dọ̀ tí wá. Lágbára lọ́wọ́. That's just the way. Just the way. Lọ́dọ̀ tí wá. That's just the way. Ẹ̀yin tẹ́ ẹ bá rántí àwo yìí Pasuma ni Sustain ó ti pẹ́ àmọ́ sì wọ̀ gbòòrò. Pasuma Jíbọ́lá fún ilé làbá ìka ọ̀gbọ́n fọ́dà ló ń bọ́ ọ̀rọ̀ nẹ́gbọ̀ tí ń bá ti kọ́ rìn èdè jẹ́ mú jọ mi lọ èdè jẹ́ mú jọ mi lọ. Kí n tó lọ Mr. Ládétún wọ́n ní báwọn sọ fún gbogbo ẹ̀yin ẹ̀ pátápátá pé àwọn fi àkókò ètò yìí síbi birthday ọjọ́ ìbí ìyàwó Sweden on the 5th of August 2017 tàwa yìí. Ọmọ olójú Olódùmarè ló ń lọ bẹ̀ láti lọ ṣe MC àwa làádàrí ayẹyẹ bẹ̀bẹ̀ láṣẹ Èdùmàrè. Bẹ́ẹ̀ bá fẹ́ràn ọmọ olójú Olódùmarè náà ẹ pàdé mi bẹ̀ live and direct. Àjọ gbogbo rẹ̀ pọ̀ náà ní pátápátá. Ó ti confam. Alábí Pasuma ìṣó tó kì í tẹ ọ́. Ọmọ táwọn rí tí wọ́n ń pè ọ́. Ẹ pàdé mi lọ́la èmi pẹ̀lú Prophetess Dùnú Ológo lórí ètò wákàtí kan pẹ̀lú Ọlọ́run. Ọmọ táwọn rí tí wọ́n ń pè ọ́. Àjọṣètò náà ni. Ẹ ṣé mo kí yín. Ẹ ṣeun. Ọmọ olójú Olódùmarè yín rèé international broadcaster lọ́wọ́. Lẹ́tọ̀ pẹ̀lú ìjọba ìṣètìpẹ́ láṣẹ.
ní nàìjíríà àti lókè òkun o. ó dìgbà kan náà ó dàbọ̀. ló jágbe tí a ti pọ̀ tó lágbó àlàbí o. àwálé lùlù bẹ́yìn bá lè jọ o. kòkòrò méjì ló pàdé ara mi o. ẹ máa jọ o. èrè àdúrà tèmi sẹ́yìn tèmi o. kẹ má jẹ pọ̀fọ́ kẹ má jẹ rògbò kẹ má jẹ kúlẹ̀ tó kò jẹ́ bọ̀ ẹ má jọ lọ. ọmọ yẹn wá níbi yóò yí wá. ìrẹ̀lẹ̀ ní kúnlẹ̀ ìrẹ̀lẹ̀ ní ọ̀rọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ìjà lábí ó bá ká lẹ́ẹ̀lẹ́wọ̀n rábí dákúmọ̀jẹ̀ ìkéde òpè mi ò máa kọrin bàbá wa sílá pọ́ńtì àríyá.